الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أدوكو لدو الله àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí, àsìkára ọpẹ́ wa pé alhamdulillah rabbil alamin. Àwa tara bá ní àtọrọ ìkẹ́gẹ̀ fún aṣíwájú wa Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. A sì wá tọrọ ìkẹ́gẹ̀ fún gbogbo àwọn ọmọ lẹ́yìn rẹ̀ látorí àwọn sahaba al-kirami wa tabi'in àti gbogbo àwọn tí wọ́n dé lẹ́yìn wọn táwọn náà ń tọ orípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bó ti làákalẹ̀ àti bó ti gbé kalẹ̀ fún wọn. Gbogbo àwọn tí wọ́n tún wá dé lẹ́yìn wọn náà táwọn náà bá orípa Islam látọ̀ wọn, látorí Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori wa Sheikh Kamaluddin Al-Hadabi Tajul Adab Tajul Mu'minin Sheikh Al-Muzammil Yusuf Al-Ibuaji, gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa pa wọ́n pọ̀ kẹ́. Maulana Fadilatu Sheikh Mustafa Suglulu Sunusi wa Maulana Muhsin Aid wa Maulana Abdulatif Amuni wa Maulana Girgisu Akodo, Allahumma arhamuhum bi rahmatika ya arhamar rahimin. Bákan náà Maulana Mudirul Markaz, alaykum àlàáfíà àtẹ̀mí gígùn, Olúwa Ọlọ́run dákun àtàsọ́bádé àṣeyọrí tó pọ̀, Ọlọ́run bá wa ṣe fún wa bí la ilaha illallah. Bákan náà gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ jẹ́ olólùfẹ́, tẹ́ ń wò wá, tẹ́ sì wà pẹ̀lú wa, Ọlọ́run dákun bá wa ṣàlékún dáadáa fẹ́yìn náà. Àwa náà wá ń kí yín pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Na'am, ẹ rí pé ó pé tó bí ọjọ́ mẹ́ta díẹ̀ bákan tá a ti wá pẹ̀lú àwọn ìdí kan. Àkọ́kọ́ ni pé Ọlọ́run kó dákun kó ràn wá lọ́wọ́. A sì tún fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ẹ̀yà, tẹ́ jẹ́ olólùfẹ́, àwọn nǹkan tá ń lò láti máa fi ṣe prógrámù ọ̀pọ̀ wọn Ọlọ́run kádàrá kí ó mọ́ lálàáfíà kó sì mọ́ dààmú. A nídìí ìkúnwọ́ tó pọ̀ lórí ẹ̀. Ẹ̀rẹ́gí mo ti wà ní ìsinmi, ò rí nǹkan kan tí mo lè fi mọ́nítọ̀ bóyá kíní ń dá àbí kò dáa. Kákan láǹfààní ká ṣe kọjọ́ ìmọ̀yẹ ni. Torí pé àkọ́kọ́ ni pé ráútà ta ni ó ti bàjẹ́, a sì bùkátà míì. Ẹni Ọlọ́run bá kádàrá tó lọ́n lè ló ń sábàbí, wọn báwọn ní sábàbí ń bẹ tó pọ̀, àmọ́ mọ̀pọ́ Ọlọ́run bó lò wọ́n ta bùkátẹ̀ tó sì já sí pé tí ò ní bùkátà kó lóná ìta ní tẹ́lẹ̀ ìyún náà ò dáa mọ́. So Ọlọ́run ṣe dáadáa fún ní kálukú wa. Bákan náà àwọn nǹkan tá ń lò náà àti ẹ̀ ní sísítẹ́ẹ̀mù kan tó ń bàjẹ́ jẹ́ pé ní ta fẹ́ ná sí yóò tó bí 350,000 naira. So kọ́lọ́n kó ṣe dáadáa fún wa, kó ràn wá lọ bí la ilaha illallah. Harun jẹ́ kẹ́ni yẹn mọ̀ pé mo bí sí pé mi lè ráyè. So kọ́lọ́n kó ṣàlékún dáadáa fún wa, kó ràn wá lọ́wọ́, kó sì dúró tì wá lọ́la la ilaha illallah. Naam, eléyìí yíò jẹ́ àyè kánú ni. So kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. Ẹ má bínú, ẹrú Ọlọ́run kan ni ó fẹ́ wọlé wá tí mo ní kan bá mi bí yóò ṣe jẹ́nu. Naam, mi ò fẹ́ kí prógámù yìí mi ò fẹ́ ó pẹ́. Kí ni àkọlé ọ̀rọ̀ wa
òun náà ni wípé ta ní ṣe àbòsí Islam nínú Mudirul Markaz àti professor àtàwọn míì tí wọ́n jọ wọ́n bàbá ní nípa ọ̀rọ̀ Islam àtọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ rí pé nínú tí a mà tó jẹ́ wàhálà tó bá wa nínú Islam tí wàhálà yẹn ò sì lè tán lódiwọ̀n táyé bá ń jáyé, òun náà ni al-ikhtilafu bayna hadhihi al-umma, yóò máa lọ bẹ́ẹ̀ lódiwọ̀n táyé bá ń jáyé ni. Torí pé Ọlọ́run fúnra rẹ̀ jọ pé la yazaluna mukhtalifin, àwọn èèyàn wọn níyẹ wọn nígbò tí wọ́n máa ṣe kíni, tí wọ́n máa yapa ara wọn, yíò dúró bá ní. Ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ẹni tí ń bá ń jẹ́ olótìtọ́ yóò mọ̀ wípé Ọlọ́run jó yé wa nínú Al-Qur'an wípé inna hadhihi ummatukum ummatan wahida. Àgbékalẹ̀ Ọlọ́run ni pé Islam yóò, ìjọ yín yóò, ẹ̀sìn tá a fi rán Muhammad yìí látorí àwọn ànábì Ọlọ́run tó fi dọ́dọ̀ ànábì, ummatukum ummatan wahida, ẹ̀sìn ẹyọ ọ̀kan náà ní tí ò pé méjì. Wa ana rabbukum, èmi sì lọ́lọ́run ọba yín, fa'buduni, èmi ní kẹ́ máa sìn. Níbi kan ó ní fattaquni, ẹ máa páyà mi. Nígbàtí ànábì lọ tán, àwọn èèyàn pín ẹ̀sìn yìí, wọ́n pín sí yẹlẹyẹlẹ. Níbẹ̀ náà lárí firqatu shi'iyya, àbí ká sọ pé firqatu shi'a, àrí firqatu sunna. Àwa ara wọn firaq tí wọ́n jẹ́ firqa nínú àwọn firaq bàbá nílọ. Shi'a bí àwọn ọmọ láwọn ọmọ tó dá àti èyí tí ò dá. Sunna bí àwọn ọmọ láwọn ọmọ tó dá àtàwọn ọmọ tí ò dá. Nínú àwọn ọmọ tí Shi'a bí tí ò dá náà làwọn kárí àwọn gulatu Shi'a, àwọn aláṣejù, àwọn olùkọjá àlà nínú Shi'a. Kìí ṣe gbogbo Shi'a náà ni wọ́n ṣépè fún sàhábà kan tàbí tí wọ́n bú sàhábà kan, ìyún lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà lárí inú àwọn súnnà náà tí wọ́n ya ẹ̀hànà, tí wọ́n ya wèrè. Nínú àwọn burúkú tí súnnà bí náà ni Al-Qaida tí wọ́n dá ayé rú, nínú wọn náà ni Taliban, láwọn terrorist group tí wọ́n kún ayé, nínú wọn náà ni àwọn Al-Shabaab ní Somalia, nínú wọn ni Boko Haram ní Nigeria, nínú wọn náà ni Wahhabiyya. Gbogbo eléyìí gbogbo ayé ló mọ̀. Súnnà ló bímọ tí gbogbo ayé pípẹ̀rò pé Islam kìí ṣẹ̀sìn àlàáfíà téèyàn lè máa ṣe. Lára àwọn ọmọ tí súnnà bí ni láwọn tí wọ́n pè ní gulatu sunna, àwọn aláṣejù bẹ́ẹ̀. Nínú wọn ní kárí àwọn tí wọ́n mọ̀ pé ọmọ ìyá wọn nínú Islam ní káfìrí tí wọ́n fẹ́ rí, wọ́n mọ̀ pé ní mubtadi', wọ́n kó ìkórìíra rẹ̀ sínú ọkàn àwọn èèyàn. Ìyẹn fi hàn yí pé gbogbo ẹni tó bá já sí pé amana billahi wa bi rasulihi, ó nígbàgbọ́ nínú Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀, wa amana bil Qur'an, ó sì nígbàgbọ́ nínú al-Qur'an, wa aqama as-salawati al-khamsi, ó sì nígbàgbọ́ nínú kákírun wákàtí 5, wa yastakbilu al-qibla yani al-Kaaba, ó sì ń kọjú sí kíblà táwọn mùsùlùmí ń kọjú kírun. Kò síyè méjì nínú wípé irú ẹni bẹ́ẹ̀ mùsùlùmí ni, gẹ́gẹ́ bí àgbékalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ Ànábì Muhammad. Tàrí inú al-Qur'ani wípé amana billahi, amana ar-rasulu bima unzila ilayhi, ẹni tí ń jòjìṣẹ́ Ọlọ́run tí ń jẹ́ Muhammad, amana billahi, ó nígbàgbọ́, amana ar-rasulu, òjíṣẹ́ Ọlọ́run nígbàgbọ́, bima unzila ilayhi, pẹ̀lú t'Ọlọ́run sọ̀kalẹ̀ fún tí ń jẹ́ al-Qur'an. Lẹ́yìn al-Qur'ani kò nígbàgbọ́ sí nǹkan mi. Ọlọ́ni wal mu'minuna, gbogbo àwọn tó wá jẹ́ mùmìní, ẹni tá a lè pè ní mùmìní, kullun, òun náà ni gbogbo ẹni ó já sí pé ní amana billah, ó nígbàgbọ́ nínú Ọlọ́run, wa malaikatihi, ó nígbàgbọ́ pé màláíkà ń bẹ, wa kutubihi, ó nígbàgbọ́ nínú àwọn ìwé rẹ̀, wa rusulihi, ó sì nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ rẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lọ. Àwa rí lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tóun náà wá sọ̀rọ̀ tó jọ al-Qur'ani àyà yìí, tó ní man salla salatana wastaqbala qiblatana wa akala dhabihatana fadhalika al-muslim. Ẹni tó bá ti ń ṣe kí ni ó ń kírun táǹkì, ó sì ń man salla salatana, ó ń kírun táǹkì wastaqbala qiblatana, ó sì ń kọjú síbi táwa náà ń kọjú sí kí tí ń jẹ́ Kaaba, wa akala dhabihatana,
tá bá pẹran léyàwó náà ń pa ó sì ń jẹ fadhalikal muslim mùsùlùmí lè yìí ni ẹnìkan wà ní yí gbólóhùn ní padà mọ́lọ̀ lẹ́nu má nàbì lọ́wọ́ àfikẹ́ni náà jẹ́ lórí ibú léyìí tó ń túmọ̀ sí pé àti ṣíà àti mùsùlùmí ọmọ ìyá làwọn méjèèjì fírkọ́tù ṣíà kí là ń pè ní ṣíà kò sí mùsùlùmí kan láyé tí èé ṣe ṣíà tá a bá ń sọ lugawiyatan lápèjúwe tá a bá ní tán pè ní ṣíà máa túmọ̀ sí jama'atun àwọn tí wọ́n kóra wọn jọ tá a bá ní ṣíàtù súnà àwọn tí wọ́n já sí pé ní wọ́n kóra wọn jọ láti máa tẹ̀lé ìlànà súnà yẹn náà ni ṣíàtù a máa túmọ̀ sí jama'atun àwọn ìjọ qawmun àwọn tí wọ́n gúrùpù tí wọ́n kóra wọn jọ táwọn náà ní héèmù kan an objective ó lè jẹ́ lórí Islam ó lè jẹ́ lórí nǹkan míì tá a bá ń sọ̀rọ̀ ṣíà a máa túmọ̀ sí atiba'u àwọn olùtẹ̀lé ṣíàtùn a máa túmọ̀ sí ahbab àwọn olólùfẹ́ a máa túmọ̀ sí bẹ́ẹ̀ a sì máa túmọ̀ sí ansar àwọn olùrànlọ́wọ́ léyìí tó ń pè tá a bá sọ pé ṣíàtù Aliyi àwọn tí wọ́n tẹ̀lé Àlí lórí àsọ́lẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lójú ayé àwọn sàhábà ní jẹ́bẹ̀ ṣíàtù Aliyi àwọn àtibáwà Àlí ṣíàtù Aliyi àwọn ansọ́rù Àlí ṣíàtù Àlí àwọn ahbábù Àlí àwọn tí wọ́n fẹ́ràn Àlí lórí kílà sọ́lẹ̀ Ànábì nípa Àlí là ń pè bẹ́ẹ̀ àwọn ṣíà yìí orúkọ yìí ti ń bẹ tí wọ́n ń pè ní ṣíàtù Aliyi wà ṣíàtù Usman àwọn tí wọ́n ń tẹ̀lé Usmanu ṣíàtù Usmanu ni wọ́n so orúkọ yìí ń bẹ bẹ́ẹ̀ tí ò sí wàhálà kó tó wá di pé àwọn náà ròyìn pé tọ̀ àwa náà á máa pera wa ní jama'atu sunna ó wá di jama'atu ṣíàtù Aliyi wà jama'atu sunnati Muawiya ala haqiqa àmọ́ wọn gbogbo wọn yìí ń tọ́lọ̀ ń jú ya pé innamal mu'minuna ikhwatun gbogbo ẹni tó bá jẹ́ al-mu'minun in tí wà kọ́kọ́ lọ wò ní pé man humul mu'minun al-mu'minun humul ladhina amanu billahi wa bi rasulihi wa bi malaikatihi wa bi kutubihi wa bil yawmil akhir wa bil qadar criteria imanu nuni léyìí tuntun wà ní pé ní la farqa bayna shi'a wa sunna tá bá ń sọ̀rọ̀ Islam wọ́n lè láwọn nǹkan kan pẹ́pẹ́pẹ́ tí ò nítumọ̀ tí ò yẹ kéèyàn jà sí èyí tó sì jẹ́ gbòǹgbò ń bẹ náà ní politics asayasa wardiyasa ta ló yẹ kó jẹ olórí lẹ́yìn tá Ànábì Muhammad lọ in tó dá wàhálà lẹ́nu wàhálà ni ò sì lè tán tá yóò fẹ́ parẹ́ ìbéèrè wa ni pé tí mudirul markaz ọ̀rọ̀ tí wọ́n sọ lórí wípé àwọn èèyàn sọ pé àwọn ṣíà kan wọ́n ń bú àwọn sàhábà tí mudirul markaz wá fi ń jẹ́ kó yá pé in tí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ni wípé wọ́n gbà wípé Abubakar àti Umaru kìí sí iṣẹ́ àwọn méjèèjì nìkan wọ́n gbà pé wọ́n ṣe àbòsí fún Àlí léyìí tó sì já sí pé tá a bá wò kìí ṣe Àlí nìkan ni wọ́n ṣàbòsí fún wọ́n ṣàbòsí Ọlọ́run wọ́n ṣàbòsí Ànábì Muhammad wọ́n ṣàbòsí Islam wọ́n ṣàbòsí al-umma ìwọ fúnra rẹ̀ ó fojú ẹ̀rí àwọn ọ̀rọ̀ tí ń sì máa mú jáde kìí ṣọ̀rọ̀ tó já sí pé ní a lọ máa bá nínú àwọn kútùbù ṣíà àwọn ọ̀rọ̀ tá a máa kà jáde nínú kútùbù súnà àwọn ọ̀rọ̀ tó yẹ pé tíra àwọn àfáà súnà láti máa mú jáde àmọ́ kí ló ṣẹlẹ̀ ní wípé ó dá àwọn tí wọ́n pe wọ́n ní jama'atu súnà nínú ìṣesí tí wọ́n ní pé wọ́n relegate Ali wọ́n relegate Ali ó rí pé tó bá lọ wo Sahih Bukhari àti Muslim hadithu Ali mélòó ní bẹ́ẹ̀ ma'a annahu a'lamu as-sahaba wa a'lamu al-umma tóun ti bó ti jẹ́ pé tá bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ Islam kò sírú ẹ̀ tá bá yọ wá Nábì kò sírú Sayyidina Ali fil ilmi tá bá ń sọ̀rọ̀ ìmọ̀ fi shari'a wa fi kulli min al-ulumi al-islamiyya kò sírú Ali lẹ́yìn Nábì tá Nábì náà fi sọ bẹ́ẹ̀ wípé ana madinatul ilmi wa Aliyu babaha ṣe rí mi tẹ́ ń wò yìí èmi gangan ni ìlú mọ̀ wa Aliyu babaha ilẹ̀kùn téèyàn ó gbà wọ bí ìmọ̀ Àlí ni
léyìí tí fi hàn pé passcode kóòdì Islam téèyàn lè fi débi mímọ̀ Àlí ni. tá a bá ti yọwọ́ Àlí kúrò àti pa ìmọ̀. filifadli àwọn lọ́dọ̀ àwọn onísúnnà àwọn gbà pé ní ó lọ́lá jù lẹ́yìn Ànábì Muhammad wa Abubakar wa Umar wa Usman, wọ́n wà mú Àlí tẹ̀lé. kí ni wọ́n fi tó? wọ́n tó látara wípé Abubakar ló kọ́kọ́ jẹ khalifa, Umar ló tẹ̀lé, Usman ló tẹ̀lé, wọ́n wá fi tó fọ́dílù yẹn. tó sì jáde pé tá a bá fẹ́ sọ̀rọ̀ fil haqiqa ẹni ó lọ́lá jù nú wọn Ali ibn Abi Talib, kò sẹ́ni tó lọ́lá rẹ̀. fil fadli àfi tá a bá fẹ́ ṣàbòsí. tọ́rọ̀ yìí bá ń lọ ẹ̀rí pẹ́lú mi gbá ṣíyà làfà yẹn tí wọ́n padà sọnù nítorí pé wọ́n ti péǹtì ṣíyà lórúkọ tí ò dá. kí ni ṣíyà ń ṣe? ṣíyà ń kírun, ṣíyà ń gbààwẹ̀, ṣíyà ń yan sàká, ṣíyà ń lọ hájì, wọ́n nígbàgbọ́ nú Ọlọ́run, wọ́n nígbàgbọ́ nú ànábì. àwárí nú wọn tó pàtàkì Sayyiduna Ali nígbà ànábì àtọ́lọ́run ṣe fẹ́ kán pàtàkì ẹ̀, a sì rá àwọn tí wọ́n pàtàkì wọn jù bẹ́ẹ̀ lọ. bá a ti rí nú àwọn súnnà tí wọ́n pàtàkì Abubakar, Umar, Usman ní bọ́lọ̀n ti fẹ́ ká pàtàkì wọn, àtàwọn tí wọ́n tó pàtàkì wọn ju bọ́lọ̀n ti pàtàkì wọn lọ. wàhálà tó wà ní ìsìláàmù náà rí. súnnà wà fẹ́ kẹ́nìkan rí ṣíà, ṣíà náà ò sì fẹ́ kẹ́nìkan rí súnnà. wàhálà wá bẹ̀rẹ̀ láàrin òjùmọ́. tó yẹ pé Al-Qur'ani jẹ́ pé wá pé innal ladhina farraqu dinahum, ṣòro àwọn tí wọ́n jáde pé ní farraqu dinahum, wọ́n pín ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ. wa kanu shi'an, wọ́n wá wà ní gúrùpù. súnnà ṣíà ni torí ìjọ ni, sàlàfíà ṣíà ni torí ìjọ ni, sùfíà ṣíà ni torí ìjọ ni, kọ̀dìríyà ṣíà ni, tìjàníyà ṣíà ni. ó fẹ́ mọ́ kú ẹni tí ń polówó ìsìláàmù tọ́lọ̀ ń gbé wá mọ́. oníkálùkù ń polówó kí ni wọ́n ń sọ tí wọ́n kó jọ, kí ni program tí ń bẹ níbi táwa ní. Ọlọ́run ní lásìtà mi ní wọn fi ṣe yìí, ìwọ ànábì ò ní bùkátà pẹ̀lú ẹnì kankan nù wọn. gbogbo ẹni tó bá yẹ pé torí pé ìjọ tá ànábì wáyé ó wá polówó ìsìláàmù ni, Ọlọ́run sì ni wala tamutunna illa wa antum muslimun. nítorí bẹ́ẹ̀ kọ́rọ̀ mọ́gùn mudirul markaz tí wọ́n ń sọ pé tẹ́ ẹ bá ní ṣíyà ní mí, ẹ ṣíyà tó Àlí ní mí, kò túmọ̀ sí pé fil aqida huwa shi'iyyun, kò túmọ̀ pé ń bí àkídà ṣíyà ni. ṣíyà láwọn àṣesí tó já sí pé ó bọ́ sáṣe jù, súnnà láwọn àṣesí tóun náà bọ́ sáṣe jù. ọ̀rọ̀ ọjọ́ lórí ọ̀rọ̀ khilafa ló ń dá wàhálà lẹ̀. lẹ́yìn khilafa èyí tó kù tí ò nítumọ̀ ni wá jẹ́ àjọ lọ sínú ọ̀rọ̀. a rí pé ìsìláàmù yóò pé méjì. àwọn ṣíyà ń bẹ nínú àwọn sọ̀hábà al-kirami nígbà Ànábì lọ. àwọn sọ̀hábà tí wọ́n lérò wípé Àlí ló yẹ kó jẹ khalifa gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ Ànábì, ṣí'atu Àlí ni wọ́n. wọ́n sì jẹ́ pé nínú àwọn sọ̀hábà tí wọ́n sì lóókọ. àwọn kan táwọn tẹ̀lé àwọn jàmáà yìí pé rárá ànígbà bá Ànábì ti fẹ́ kí nǹkan rí yẹn ànígbà fún, wọ́n sì yapa Ànábì. ìyíhun làbòsí tí mudirul markaz ń sọ, tí pòfẹ́sọ̀ náà tún wá ń parọ́, kí pòfẹ́sọ̀ máa parọ́. mudirul markaz ò fi bì kan yọ Ànábì kúrò òun ní bẹ nínú gọ́ọ̀rù. in tí bàbá yẹn ń sọ ni wípé ìtàn aláǹtakù àtẹyẹ àdàbà, ìtàn Felix Nola ni, kìí ṣe ìtàn Ànábì. wọ́n lọ gbé e wá sínú ìtàn Ànábì ni, ìyẹn ni bàbá yẹn rí fáásí. bẹ́ẹ̀ al-Imam al-Qurtubi nínú tafsiru wọn, àwọn náà sọrú ẹ̀ pé ìtàn ẹyẹ kan àdàbà yẹ́yin, aláǹtakù yẹ́yin, pé inú ìtàn Ànábì Dáúdà ni wọ́n ti lọ́ọ́ jí mú wá. tá a bá sì wo ọ̀rọ̀ Felix Nola, òun náà ti wá ṣáájú Ànábì. so ìyẹn ni bàbá yẹn rí fáásí ni wọ́n ń parọ́ mọ́, tẹ́ẹ̀sì mọ̀ pé rọ́lẹ̀ ń pa. àkọ́kọ́ ni pé ẹlòmíì kéé wo fídíò bàbá yẹn, rúùmọ̀ tán bá kàn sọ fún ní ó jókòó lé lórí, yóò sì máa fi dájọ́. tọ́lọ́ndẹ̀ ni in ja'akum fasiqun binaba'in fatabayyanu, a máa gbọ́ lẹ́nu àwọn àfà wọn èyí ṣiṣẹ́ lé lórí. torí pé kí ni ayé gbọ́dọ̀ kórì rẹ̀, wọn gbọ́dọ̀ rí séèyàn, wọn gbọ́dọ̀ mọ́léèyàn. bá a ti wá ń ṣe tó náà, Ọlọ́run ọba kádàrá tọ́lọ́run ní iṣẹ́ lórí ẹ̀. ní ṣókí ibi tá a wá ń lọ, ṣé wọ́n ṣàbòsí lóòótọ́
tàbí wọ́n ṣàbòsí in tó fi mọ̀rẹ́ já àjọ fúnra wa lọ. Zulmu ba'di sahaba lin nabi, àwọn sahaba kan ṣàbòsí ànábì lójú ayé rẹ̀ lẹ́yìn tá ànábì tó kú tán. Àwọn sahaba kan lójú ayé ànábì ni wọ́n gang up, wọ́n fẹ́ pa ànábì Muhammad, wọ́n fẹ́ lọ pa ànábì, wọ́n fẹ́ pa ànábì. Tọ́pìkì ọ̀tọ̀ lè yìí ni tó sì já sí pé àkọọ́lẹ̀ tíra àwọn àfáà súnnà gbé pé lára àwọn tí wọ́n fẹ́ lọ assassinate ànábì ìjọ náà nínú wọn ni Abubakar, Umar àtàwọn míì. Ọ̀rọ̀ ọjọ́ míì nù ni kódà tí Uzaifa tó sọ nínú ọ̀rọ̀ pé wallahi mo fọlọ́wọ́n ọba mi búra, àwọn tí wọ́n fẹ́ lọ pa ànábì jẹ́ pé ní wọ́n fi nǹkan bojú mọ́ imú wọn báyìí kán má bàa rójú wọn. Ó l'Abubakar ń bẹ́m̀bẹ̀, ó ní Umaru ń bẹ́m̀bẹ̀. Ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn fi kutubi sunan nínú tírà àwọn àfáà súnnà ló wà. Bó ti ẹ̀ já sí pé Ibn Hasmi nínú tírà àwọn fẹ́ dọ́gbọ́n sí, wọ́n ní fasakitun, ọ̀rọ̀ ìníkọ́ wọ́lá ọ̀rọ̀ ìníkọ́ ń padà wábẹ̀ takọọ́lẹ̀ àwọn àfáà súnnà gbé. Ìyẹn lọ bẹ́ẹ̀. Àbòsí kan nìyẹn nínú tó fẹ́ ṣe fún ànábì lójú ayé ẹ̀. Wọ́n fẹ́ pa ànábì kó mọ̀ sí mọ́ nítorí pé wọ́n lérò wípé ọlá táwọn ń lò kánàbì tó dé ó tóbi. Nígbà ànábì wá dé, ìsìláàmù gba ọlá ní lọ́wọ́ àwọn. Ọlọ́lá ni Umaru kánàbì ó tó dé, ọlọ́lá ni Abubakar, wọ́n wá padà wá dọmọ lẹ́yìn. Abu Sufyan tóhun náà jẹ́ kan nínú wọn, lẹ́yìn tó gba ìsìláàmù kò sì tún yé jẹ́ wàhálà àti fìtínà fún ànábì. Tánàbì fi dìídì sọ wípé Daru Abi Sufyan káfùl munafikin, ibi táwọn munafiki máa kóra wọn jọ tí wọ́n máa lọ sásí ilé Abu Sufyan ni. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ibi tá ń lọ ni pé wọ́n ṣàbòsí ànábì, wọ́n ṣàbòsí ànábì. Ó lè ṣépè fún mi, ó lè bú mi, problem ti ẹnu ni. Àmọ́ ṣépè fáwọn àfáà tí wọ́n kọ nǹkan nì sínú tírà wọ́n sì jáfà súnnà. Naam. Àkọ́kọ́ ni wípé kété ó kù díẹ̀ ká ànábì ó jáde láyé sallallahu alayhi wa sallam, gbogbo wa la máa àrífín àti ìwà àbùkù táwọn kan nínú àwọn sahaba al-kiram tí wọ́n fi kan ànábì Muhammad. Ẹ mọ̀ tẹ́ ṣe, ẹ rìlíìsì wọn kán máa lọ. Ẹ máàkì tàwọn ilé, ẹ máàkì àwọn iṣẹ́ wọn kán máa lọ. Naam. Wọ́n wu ìwà àbùkù sánẹ́bì débi pé wọ́n kọ́kọ́ jẹ́ ká nẹ́bì look gẹ́gẹ́ bí alábùkù lọ́dọ̀ àwọn èèyàn látara agbára tí wọ́n ní. Nígbà táàrẹ ànẹ́bì pọ̀, ànẹ́bì náà wá rí wípé ọlọ́jọ́ ti fẹ́ dé, ó wá ní ihtuni bí kitabin, ẹ bá mi mú ìwé kan wá. Aktubu lakum kitaban, mo fẹ́ kọ àkọọ́lẹ̀ fún yín. Lan tadillu ba'dahu, tó yẹ pé tí ń bá kú tán ẹ ní sọnù, ẹ ní ṣìnà. Níjọ́ náà àwọn kan ní rárá, ẹ gbọ́dọ̀ gbà, ẹ gbọ́dọ̀ fún níwèé, ẹ gbọ́dọ̀ jó kọ́. Kí sàhábà kan gbójúgbóyà kánàbì sọ wípé ẹ fún mi níwèé, mo fẹ́ kọ nǹkan fún yín tẹ́ fi ní ṣìṣe. Káwọn sàhábà kan tẹ̀ gbójúgbóyà kọ́ dìnáyà ànábì láti múwèé fún. Àkọ́kọ́ nù ni. Táwọn kan sọ wípé ẹ jẹ́ kó ṣe tí ó ṣe, ẹjọ́ kan tí ó kọ. Àwọn tí wọ́n ní kó kan tí ó kọ ń jọ náà, àwọn jẹ́ ni tí ò lágbára, àwọn ọmọ kéékèèké bí Ibn Abbas. Ẹni ó sọ pé wọ́n gbọ́dọ̀ múwèé fún ànábì ń jọ náà, Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu, lọ́wọ́ nínú Sahihul Bukhari. Nígbà ànábì ní ihtuni, ẹ fún mi níwèé, aktubu lakum kitaban aw aktubu lakum shay'an, nínú riwaya mi, kí n kọ nǹkan lẹ̀ fún yín, lan tadillu ba'dahu, in tí ń bá kọ yẹn ẹ ní ṣìnà lẹ́yìn rẹ̀. Umaru ní la tutu, ẹ gbọ́dọ̀ fún. Can you imagine? Umaru ní la tutu, ẹ gbọ́dọ̀ fún. Inna alayhi alwaja'u, ààrẹ tí ń ṣe yẹn ni òjò mọ́ tí ń ṣe mọ́. Imagine fanda Muhammad
lánàbì tí wọ́n sọ fún wa nínú same Sahihul Bukhari wípé wọ́n lánàbì sọ wípé uktubu anni kulla shay'in pé wọ́n ní gbogbo ntẹ́ bá gbọ́ lẹ́nu mi ní ẹ̀kọ́. Wọ́n wá bi léèrè pé fi ridha wa fil ghadab, ṣé nígbà tó bá ń yọnú àtìgbà tó bá ń bínú? Ó ní fi ridha wa fil ghadab, àti nígbà tí ń bá ń yọnú àti nígbà tí inú bá ń bí mi o. Ma qultu illa haqqa, ní gbọ́ kíní kan lẹ́nu mi àfi kó jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ṣé ń tàn náà bí fẹ́ kọ́njọ́ yẹn kìí ṣe òótọ́ ọ̀rọ̀ ni? Ẹni tí Jibrilu ń bá sọ̀rọ̀, ẹni tọ́lọ́hun ní kó máa gbà wá yìí, ó wá ní kán mú báyìí rò wá, Umaru ní la tu'tuhu, gbọ́dọ̀ fún ní gègé kókò kankan. Táwọn àfáà súnnà bá fẹ́ wá ṣe, wọ́n wá mú àbòsí yẹn, wọ́n sọ pé in tí Umaru ṣe ń jọ yẹn lára ọlá tí Umaru ní nìyẹn. Umaru fi lọ́lá, ó disrespect àná Muhammad pé ọlá ni fún láàfin mọ̀rú ọlá tó ní. Ó lo agbára, ó lo position láti rí dínkù àná Muhammad lórí ààrẹ. Ọ̀rọ̀ yẹn wá dáríwó inú bí àná Muhammad tá nábì fi sọ wípé ukhruju anni, ẹ jáde kó ń bí, mi ò fẹ́ rẹ́ nìkankan. Ma yanbaghi indi at-tanazu', ṣé mi ló yẹ kẹ́ máa pariwo lé lórí? Torí àwọn kéékèèké ń sọ pé ẹ fún Ibn Abbas ń sọ́njọ́ náà pé ar-rasiya kullu ar-rasiya, ìntẹ́ ń ṣe yaburú ńlá ni, àdánwò ńlá ni. Ká nábì fẹ́ kọ́ nǹkan kẹ́ má jò kọ́. Ibn Abbas fi já iláyé lọ́wọ́ ká Sahih Bukhari, tó bá ń rántí ọ̀rọ̀ yìí ìmọ̀ sunkún ni, lẹ́kún tí omi ó kún gbogbo àjàgbọ́n ẹ̀. Ìwà yẹn ni wọ́n fi fún Umaru lọ́lá. Wọ́n lọ́lá ni ó disrespect ànábì Muhammad. Tó bá yá ẹ̀ẹ́ka fún wa Al-Qur'ani pé wa man ya'si Allaha wa rasulahu, pé ẹni bá yapa Ọlọ́run tó yapa ànábì faqad dalla dalalan ba'ida, dalla dalalan mubina, ẹlẹ́ni yẹn ti sọnù ó ṣìṣe. Umaru ò ṣìṣe látara kó yapa ànábì Muhammad. Ọlọ́run ní la tarfa'u aswatakum fawqa sawti an-nabi, gbọ́dọ̀ jẹ́ kóhùn yín ga jù tànábì lọ. La tuqaddimu bayna yaday Allahi wa rasuli, gbogbo ẹ̀ làwọn ẹni wọ̀nyẹn kó sínú ẹ̀ lójú ànábì. Wọ́n jẹ́ pẹ́rẹ́ ànábì, wọ́n jẹ́ ká ànábì jámàn kankan, tá ànábì fi ní òun ò fẹ́rẹ́ nìkankan. Ànábì dẹ̀ tún sọ fún wọn jọ náà, tá a bá lọ ka Sahih Bukhari wípé ma ana fihi, mímúwé tí mo ní kẹ́ múwé fún mi pé mo fẹ́ kọ nǹkan yìí, khairun, òun ló lóore jù mimma tad'uni ilayhi, ju ń tẹ́ ń pè mí sí kí mọ́ kọ nǹkan lẹ̀ lọ. Ẹni tó champion níjọ náà láti jẹ́ kán dínkù ànábì kó má kọ nǹkan òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ránṣẹ́, ó fẹ́ kọ nǹkan lẹ̀, Umaru dínà yẹn láti kọ. Wọ́n àjò kọ, kí ló fẹ́ kọ níjọ náà? Torí pé àwọn náà mọ̀ tí ó kọ, torí ó ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ń gbọ́. Wọ́n àjò kọ. Arabi tí wàhálà ti bẹ̀rẹ̀ rí táwọn yẹn ti ń pín sí méjì. Àwọn kan tí inú ń bí pé wọ́n já ànábì ó kọ nǹkan, àtàwọn kan tí wọ́n jẹ́ jàmáà, tí wọ́n jẹ́ ọ̀dọ̀ àwọn Abubakar, Umaru, táwọn gbà wípé rárá kò ní kọ́, tí Umaru sì champion wọn. Umaru yẹn náà single-handedly ló fi Abubakar jẹ́ khalifa. Ìyẹn mú bẹ̀yẹn dání gẹ́gẹ́ bí kókó kan. Kí wá làbòsí tí wọ́n ṣe? Náà ni wípé lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ti ń dá Sayyiduna Ali láàmú. Nítorí pé ànábì ti sọ àsọ́ọ́lẹ̀ fún wọn wípé òun ni kó bọ́ sáré khalifa tó wọ́n bá sí mọ́. Tó bá lọ katira tí wọ́n ń pè ní at-ta'liqatul hisan